bọ̀dá pétérù ah ká kúkú sọ lẹ́ẹ̀kan náà wàláì aṣẹ́wó nìyí bẹ́ẹ̀ ni aṣẹ́wó làṣẹ́wó ń jẹ́. Kí ló dé olójú kòkòrò níyín ẹnu yín ṣe wá fẹ̀ báyìí? Kí ló dé tó fi jẹ́ wípé gbogbo àwọn tẹ́ ẹ dárúkọ yìí àwọn ẹlẹ́rù hẹ̀rìmọ̀ bọ́n ṣe rù síwájú náà ni wọ́n rù sẹ́yìn. Àwọn náà lẹ dárúkọ tẹ́ ẹ ní wọ́n mèrè ṣe ẹni eré orí ìtàgé tí wọ́n ń ṣe yìí ẹni ọkùnrin tí ò bá kọ́ṣẹ́ lára wọn tí wọ́n bá heart tí ò bá mèrè ṣe ẹni kó lọ yẹra wọn wò. Olójú kòkòrò nìyí ẹnu yín ti fẹ̀ jù. Kí ló dé tó fi jẹ́ pé àwọn nǹkan ńláńlá ó lẹ́yìn fẹ́ràn láti máa bá ṣeré. Wò àní lórúkọ méjì bọ̀dá pétérù actor Peters Ìjàgbémí wàláì aṣẹ́wó nìyí bẹ́ẹ̀ ni èmi mo wí bẹ́ẹ̀. Ó ní àwọn kan ní industry tó ṣe wípé Ọlọ́run dìídì fi acting sí wọn lára, as in Ọlọ́run ó dá acting, ó dá wọn, ó wá mú acting yẹn ó fi sínú wọn. Ṣé láwọn tí mo fẹ́ sọ ẹ̀ tó bá pè mí fúnṣẹ́ fúnra wọn ìgbà míì gan mo rántí béèrè owó torí pé acting wọn yẹn ó máa ń wù mí gan because they know how to interpret roles. And I'm going to mention their names in no particular order. Bó bá ṣe wá ni mi ṣáà ní porúkọ àwọn tí mò ń sọ at the same time. Dámilọ́lá Òní ọmọ yẹn good. Ó dẹ̀ ti ṣe ìyàwó mi several times nínú movie tí n bá ń wo Dámi tó ń act máa ní ìwọ Ọlọ́run ó dẹ̀ fi act sọmọ lára tó báyìí. Another person, she's like a mama to me. We're so close. Flaky Ìdìdòwò. Acting yẹn pọ̀. Ẹ fílẹ̀ fún Flaky. Acting yẹn pọ̀. Tí bá tún bá this mama act, bá tún ní Olúwa kéèyàn dẹ̀ máa interpret role báyìí. Kórìí mi dẹ̀ máa dàrú kí n máa wò pé níbo lẹ́yìn ti kọ́ acting. Ṣẹlẹ̀ ní kẹta, another mama of mine in the industry, Fọlúkẹ́ Dáramọ́lá. Ibẹ̀ ni acting wa parí sí. Bí ìyá ẹ̀dá ìbolo tí ń act bọ̀. My mama dey act one day. Ṣé láwọn ẹni, and I'm talking from experience, so don't argue with me. Because àwọn mẹ́ta tí mo pè kò sẹ́ni tí ó ṣe ìyàwó mi rí nínú fíìmù. Kò sẹ́ni tí ó ṣe ìyàwó mi rí. Ó lè bá wọn act. Tí acting ò bá sí lára ẹ tẹ́lẹ̀, tẹ́ bá ti bẹ̀rẹ̀ tán ní action. Tí acting ò bá jáde lára ẹ, wà lẹ́ ọkùnrin olórí burúkú ní mi rò pé lè sórí acting mọ́. Ó máa act débì kan wàá wò wọ́n báyìí wá ní Jesus. Ó tún lè wọ́n kó ní thank you. Ṣọ́ra àwọn eléyìí. Ọlọ́run dá àwọn actors o, but mi mọ bọ́lọ́run ṣe fi acting sáwọn mẹ́ta ìlara débi wípé tó o bá mọ actors ọkùnrin tó bá act pẹ̀lú wọn, tí acting ẹ̀ ò bá ti jáde ọpọlọ ẹ ti dọ́ta, o ò lè mọ act mọ́ láyé ẹ̀. Dámi, Flaky, Dáramọ́lá, damn. Ṣẹ̀rí acting wọn tó bá act lọ báyìí, the next tó máa ń wá sí mi lẹ́nu ẹ máa notice ní bá act pẹ̀lú wọn. Kó jẹ́ pé mò ń bínú ẹ kí n máa para fún wọn ni. Tí n bá ti ń para lọ máa kàn wò máa kàn ní damn, you know what? I got no time for this bullshit. Director máa sọ pé Peter mo ní kó yarí mo ní pọ́pọ́ director bẹ́ẹ̀ mi ṣe lè interpret ẹ nìyẹn. Interpretation tèmi ni pé kí n ṣe mo lè máa bínú tí mo bá yín nínú acting. Àgbà tí mo bẹ̀rẹ̀ sí báwọn mẹ́ta yẹn acting mi improve gan. Mo kàn lè máa act lọ kíkan gan báyìí. Ó yẹ kí n bínú ni o bá kàn ní. Damn.
you're crazy, you know that, right? But mi ò ní máa bẹ́ẹ̀ jagun ẹ̀ náà. Kò ṣọ́ ara ẹ̀, màá dẹ̀ turn back. So I wanna jẹ́ kí dimensional acting wà. Tí n bá tún àti pẹ̀lú wọn débi kan, method acting inú mi máa ń jáde ni. Ìwọ lọ, àwọn mẹ́tẹ̀ẹ̀ta tó ṣẹ̀dá yìí kíkú má pa wọ́n o. Má jẹ́ kán ṣìṣe, má jẹ́ kán yoro. Ẹwà ayé wọn táyé fi ń wò wọ́n, tínú ayé dẹ̀ ń dùn pé àwọn èèyàn là ń wò yìí. Ẹwà yẹn gangan, ẹwà yẹn gangan, ẹwà tó dá sí wọn lára yẹn gangan kò ní yoro. Ẹwà yẹn ò ní bàjẹ́. I mean the ẹwà of the acting. You are not, tó bá jẹ́ actor kò lè yé ẹ. Tó bá act pẹ̀lú wọn rí àgàgà àwọn scene tí mo ti máa ń like pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn ni pé kí n dé láti ibi iṣẹ́ kí wọ́n á ní so irú MS Àyìndé àbí àwọn director wọn kàn ní okay ìyàwó ẹ̀ dé láti ibi iṣẹ́ so ó kàn máa fún ẹ ní hug. Tí n bá bá àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn act tí ò bá sí hugging nínú scene yẹn àbáyé director yẹn fẹ́ ẹ má yẹ kí n bá àwọn director wa kọ́ wà lọ́wọ́ mi sọ́wọ́ àbí ayé director yẹn fẹ́ lábàlí ẹ jí máa ní bó jí bọ́ fáwọn àti mi ò ní hug. Àwọn mẹ́ta yẹn ẹ̀yin tí bá ń parọ́ ẹ̀yin ara ilé ẹ bá mi sọ reason tí mo fi wrong because àwọn mẹ́ta tí mo pè wọ́n ya wèrè nínú acting o. Acting wọn pé acting wọn dúró, acting wọn tún soft as in when they are acting you see this softness God in their acting. Acting wọn tó bá wò wọn tán act báyìí ó lè mú ojú kúrò wá máa wò ni pé amazing director tẹ́ bá fẹ́ kí n ṣiṣẹ́ ọ̀fẹ́ tí n bá dé ṣe any of these three ẹ kàn create story ká jókòó àti ìyàwó ni mi ì fẹ́ mọ̀ ẹ má ṣe wálé ẹ̀gbọ́n àtàbúrò òṣìwò nìyẹn mi ì fẹ́ ẹ̀gbọ́n àtàbúrò orí burúkú ọkọ àti ìyàwó ó ti yé yín ẹ mọ̀ pé mi náà rí mo rí bọ́dì gbé ẹ má wọ̀ọ́dì mo rí bọ́dì gbé ẹ kàn fi ọkọ ní kẹ́ máa fi mí ṣe lọ ẹ má gbà àbí kẹ́ wá lọ fi dáná lọ́wọ́ ní ṣe àbúrò mi àkìlúrú nonsense wo nìyẹn okay ó lè já àbúrò no ọkọ àti ìyàwó ni iṣẹ́ ti gbọ́. I love you, my and you know my directors. I love you people. I good go. I love me. The moment she cast. Ní cast kẹ́ sọ pé kí mi àti àwọn mẹ́ta ẹ ká máa ṣọ̀tá nínú film. Ọ̀tá yẹn ò lè work o. Because àti para fún ọkọ máa ṣe mí bákan máa ṣe máa wọ́n tí bàbá para. Ọpọlọ mi máa lọ ni. Àti yẹn máa wọ́n good. I love you people. Agbára Ọlọ́run acting tó dúró lára yín kò ní dìbàjẹ́. God bless you all.